ti akéde ẹ máa wọ̀ wọn ará lẹ́yìn ẹ máa wò wọn. àwọn àfáà Ìlọrin lẹ́rìn ẹ̀ àbí a máa sọ pé àwọn aráàlú Ìlọrin àti wípé protest tó ń ṣe yìí ṣé torí ìlú Ìlọrin ló ń ṣe àbí torí ẹ̀sìn Islam ṣe rí pé nǹkan yẹn ó pín sọ́nà méjì torí tó bá jẹ́ pé torí ìlú Ìlọrin protest yóò necessary torí ẹ̀ ló ṣe ní ọlọ́pàá kò kẹ̀sí ní ìlú kí ìwà ọ̀daràn kan má sí torí náà ló ṣe ní ọlọ́pàá ní ìgbèríko kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà so wọ́n ní kéèyàn kan má ba ìlú Ìlọrin jẹ́ Ìlọrin kì í pa àníyàn o. Number one, ọmọ tí wọ́n pa ìlú bo ló ti pa ṣé kò ń ṣe ìlú Ìlọrin ẹni tó pààyàn náà ṣé kò ń ṣọmọ Ìlọrin àtẹni tó pa náà ṣé kò ń ṣọmọ Ìlọrin ẹ̀dẹ̀ ló kọ́ má bàlù yín jẹ́ ẹ̀yin fún ẹ̀yin gangan ni kẹ́ má bàlù yín jẹ́ pẹ̀lú kan tẹ̀mí tún rí inú protest yẹn ọjọ́ ọ̀la Ìlọrin ọmọ ẹ̀kọ́ ní K-leg reason àti ìdílé léyo wọ́n fẹ́ ṣe protest kò jẹ́ pé bí epo wọn gbogbo ẹ̀ wọn kò sóúnjẹ lílùú gbogbo nǹkan lọ sókè mi ò ìyẹn lèmi rò pé ó necessary kó ṣe protest lé lórí but èèyàn pààyàn ọlọ́pàá ti mú ẹ wá kóra yín jọ ẹ wá ní ẹ ń ṣe protest ẹ wá rí adúrú èèyàn bẹ́ẹ̀ yẹn nínú protest yẹn mo rò pé téèyàn bá ní iṣẹ́ tó bá lábọ̀ wọn lè pèèyàn sí irú protest yẹn kó lọ ẹja má bà èmi ò bá yàn parọ́ mi ò ọba dẹ̀ ṣe lọ ni màá sọ. tó bá yẹ pé bóyá ibi tí àti àwọn ọmọ wẹ́wẹ́ tí mo rí bẹ̀ tó bá yẹ pé bóyá wọ́n wà ní ibi tó ti ń kọ́ṣẹ́ ni wọn ò lè kọ́lé lọ mọ́ ọmọ bẹ́ẹ̀ yẹn pé ẹ wá lọ ṣe protest ẹni tó pààyàn. ẹ̀yin náà ẹ̀yin ará lọ ẹ jẹ́ fi kọ́kọ́ ṣe sample ẹ máa ń gbọ́ dáadáa pé nǹkan bẹ́ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ lógùn state kẹ́ wá gbọ́ pé àwa ń kọ́ lógùn state àwa ṣe protest pé ẹ dákun ẹ má bá Ògùn state jẹ́ Ògùn state kí báwo la máa sound lójú yín báwo la máa rí ẹ ní máa wò pé ṣé àwọn eléyìí ṣé illiterate làwọn eléyìí àbí ṣé àwọn eléyìí ṣe wá local báyìí